Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lólóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, olùfẹ́ wa, olùpamọ́ wa, Ọlọ́run aláàánú, àṣeyín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà tí a tún fi rí ọjọ́ àbámẹ́ta èyí tí ó kẹ́yìn nínú oṣù kẹta. Ògo yín àti ọlá ní fún orúkọ yín fún àbárere yín tí ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ nínú ayé wa. Etí èyí tí àpáàpá ní fún ara wa tí ẹ̀yin Olúwa ràn wá lọ́wọ́ láti jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ náà tí a gbéyàwó lé ní bàbá ẹ jẹ́ kó ṣe ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 29 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyàwó sọ pé má ṣe wo ojú wọn, má ṣe wo ojú wọn. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Jeremáyà orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Jeremáyà orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Má ṣe bẹ̀rù níwájú wọn, nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́, ni Olúwa wí. Ìgbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Jeremáyà bákan náà orí ìkíní ẹsẹ̀ ìkẹrin títí dé ìkẹwàá. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé kí èmi kí ó tó dá ọ ní inú, èmi ti mọ̀ ọ́, kí ìwọ kí o sì tó ti inú jáde wá ni èmi ti sọ ọ́ di mímọ́. Èmi sì yà ọ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. Èmi sì wí pé Olúwa Ọlọ́run, ṣáàwó èmi kò mọ ọ̀rọ̀ ìsọ nítorí ọmọdé ni èmi. Ṣùgbọ́n Olúwa wí fún mi pé má wí pé ọmọdé ni ìwọ o, ṣùgbọ́n ìwọ lọ sọ́dọ̀ ẹni tí èmi ò rán ọ sí, àti ohunkóhun tí èmi ò pàṣẹ fún ọ ni kí ìwọ kí ó sọ. Má bẹ̀rù níwájú wọn o, nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́, ni Olúwa wí. Olúwa sì na ọwọ́ rẹ̀, ó sì fi bà mí ní ẹnu. Olúwa sì wí fún mi pé ṣáàwó èmi fi ọwọ́ mi sí ọ ní ẹnu. Wò ó, ní òní yìí ni mo fi ọ́ ṣe olórí àwọn orílẹ̀-èdè àti olórí ìjọba wọn nì, láti fàtu àti láti fàlulẹ̀, láti parun àti láti wó lulẹ̀, láti kọ́ àti láti gbè. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ọjọ́ àbámẹ́ta. Ọ̀pọ̀ onígbàgbọ́ kùnà láti sọ ìyìn rere nítorí ìbẹ̀rù. Kọ́kọ́rọ́ sí ìborí èyí ni kí o béèrè lọ́wọ́ Olúwa fún ìgboyà àti ọgbọ́n fún iṣẹ́ kọ̀ọ̀kan. Mo rántí ìgbà kan tí mo wọ ọkọ̀ òfurufú tó wà fún àwọn ènìyàn ńláńlá. Nítorí ẹnìkan fún mi ní tíkẹ́ẹ̀tì, mo jókòó sí ẹ̀gbẹ́ ọkùnrin ẹni tí mo lè sọ pé ó jẹ́ olówó púpọ̀. Láti ìrísí rẹ̀, mo fẹ́ láti sọ fún un nípa Jésù, ṣùgbọ́n mo bẹ̀rù pé kò ní gbọ́, nítorí yóò rò pé òun ti ju àwọn nǹkan bẹ́ẹ̀ lọ. Nítorí náà mo pinnu láti fi ọgbọ́n ṣe é. Mo ní, sáà, mo fẹ́ láti fi dádì mi hàn yín o. Ó béèrè, ta ni dádì rẹ? Mo fèsì, dádì mi jẹ́ olóyè ńlá o. Ó ń ṣe òwò epo rọ̀bì. Ó sì ń ṣe okòwò wúrà, fàdákà àti dáyámọ̀ndì. Ó ti ní oko ńlá o pẹ̀lú ẹgbẹ̀rún akọ màálù. Nígbà náà ó béèrè, báwo ni mi ò ṣe wá mọ dádì rẹ? Kí ni orúkọ bàbá rẹ? Mo mọ̀ pé tí mo bá sọ pé Jésù ni ní ìpele náà, mo lè pàdánù rẹ̀. Torí náà mo ní orúkọ bàbá mi ni olóyè Emmanuel. Ìyẹn pe àkíyèsí rẹ̀. Mo sì ní oore ọ̀fẹ́ láti sọ nípa ìyìn rere fún un. Nígbà tí Ọlọ́run pe wòlíì Jeremáyà kékeré láti sọ nípa ìyìn rere fún àwọn ọlọ̀tẹ̀, ó sọ fún un pé kí ó má ṣe bẹ̀rù, nítorí ojú òun wà lára rẹ̀. Ọlọ́run kan náà ó wà pẹ̀lú rẹ o. Nígbà tí o bá jáde láti sọ fún àwọn yòókù nípa ìfẹ́ Jésù, ó ti fún ọ ní ẹ̀mí rẹ̀ láti kọ́ ọ ní ohun tí ìwọ yóò sọ o, gẹ́gẹ́ bí ó ti kọ́ mi nínú ọkọ̀ òfurufú náà. Kò sí bí ojú àwọn ènìyàn ṣe lè le tó, tàbí kí wọ́n jọ pé wọn kò fẹ́ gbọ́ ohun tí ò ń sọ. Má ṣe wojú wọn o. Má wo, ìwọ ṣáà rán ẹni tí ìwọ máa wo ẹni tí ó rán ọ. Má wo ojú wọn, kí o sì jẹ́ iṣẹ́ rẹ̀ fún wọn. Òwe Yorùbá kan ló sọ pé kí o bẹ̀rù ẹni tí ó rán ọ níṣẹ́ o, ṣùgbọ́n má ṣe bẹ̀rù ẹni tí o fẹ́ jẹ́ iṣẹ́ náà fún. Má ṣe gba ìbẹ̀rù ènìyàn láàyè láti dè ọ́ lọ́nà láti wàásù ìyìn rere. Jẹ́ kí ojú rẹ wà lára Ọlọ́run. Ṣe bí ó ti paláṣẹ fún gbogbo onígbàgbọ́ nínú ìwé Mátíù orí 28
ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkọkàndínlógún kí o sì fi ìyílọ́kàn padà àti ìyípadà sílẹ̀ fún Ọlọ́run fúnra lára rẹ̀. Níwọ̀n ìgbà tí Ọlọ́run wà pẹ̀lú rẹ, ohunkóhù kí ó ṣe yóò kọ́ ọ ní ohun tí ìwọ yóò sọ àti bí ìwọ yóò ṣe sọ. Wíwàásù ìrere kìí ṣe nípa bí ìwọ ṣe mọ ọ̀rọ̀ Ọlọ́run tó tàbí bí o ṣe lè sọ ìwé mímọ́ lórí tó, ṣùgbọ́n ìfún ẹ̀mí mímọ́ àti agbára ni. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹrin. Olùfẹ́, yọ̀ǹda ayé rẹ fún Jésù lónìí o. Tí o bá ti ṣe bẹ́ẹ̀, òun náà ni ọ̀nà kan ṣoṣo sí ìgbàlà. Tí o bá ti jọ̀wọ́ ayé rẹ fún un, rí i dájú pé òun sọ nípa ìyìn rere fún àwọn ẹlòmíràn o. Má ṣe bẹ̀rù ojú wọn o. Kókó ọ̀rọ̀ ìṣe: sọ fún ènìyàn mìíràn nípa ìfẹ́ Jésù lónìí o. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ o láti lè máa wàásù ìyìn rere fún àwọn tí kò tí ì gbàgbọ́. Fún mi ní oore ọ̀fẹ́ láti wàásù ìfẹ́ rẹ sí àwọn ènìyàn kí wọ́n lè yọ̀ǹda ayé wọn fún ọ, kí ẹ̀mí ẹ̀rù kí ó jìnnà rere sí mi. Bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ Jésù. Àmín. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Òun wà ní nàná ní o. Ó dàbọ̀.